Daddy, ibo lẹ lọ láàárọ̀ yìí tẹ́ múra báyìí? Pẹ̀lú ọmọ mi, ibi tí mò ń lọ láàárọ̀ tí mo múra báyìí. Jẹ́ kọ́kọ́ bí ẹ kí ni déètì ẹ̀ nínú? Èní ní April 5th. Èní ní April 5th. Every April 5th is Prince Obafemi Amusa's birthday. Èní ni ọjọ́ ìbí Prince Obafemi Amusa. Mo dẹ̀ ní láti tètè débẹ̀. Mo ń sọ̀rọ̀ nípa aláṣẹ Femac Aluminium Company tó kárí ayé. Prince Obafemi Amusa. Èní gangan ni ọjọ́ ìbí ẹ̀. Bàbá David, bàbá Oyinkan, bàbá Daniel. Olówó orí ọkọ tó sìn ni mò ń sọ nípa ẹ̀. Tó ti gbọ́ ọmọ mi, mo ní láti tètè débẹ̀. Ẹ kúkú invite wa. Má bínú, mi ò lè invite ẹ. Ogun corona lọ́tún corona lósì tó wà ń ta yìí. Wọ́n ti ní gbogbo àpéjọpọ̀ tó bá ti ju èèyàn 20 lọ. Ìjọba ti náà wò fẹ́. Àwa tó ń invite we are just 20. Kódà èmi gan mo ní nǹkan much tí mo fẹ́ ṣe bí I just want to play my one man band. But Prince Obafemi Amusa, mo ti dedicate ìkan lára àwọn track mi fún ẹ. Láìpẹ́ yìí, wàá gbọ́. I'm just wishing you happy birthday. Ó pẹ́ tí mo ti mọ̀ pé bàbá ń fẹ́ mi, oore Jésù láyé mi ó pọ̀, Ọlọ́run fẹ́ mi ó fẹ́ mi. Obafemi Amusa, Prince, ogún ọdún lè ní gbọ́ngbọ́n tòkè, òkè gbọ́ngbọ́n, ọgbọ̀n ọdún lè ní gbọ́ngbọ́n tòkè, òkè gbọ́ngbọ́n. It shall be well with you. I'm saying happy birthday.